ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn àmúlùmọ́là tó ti wọnú ẹ̀sìn. Torí bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìbílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ètò ìsìn ìbílẹ̀ àti mo wọ inú ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn Mùsùlùmí lóde òní. Mo ti kọ àwọn àgbélẹ̀kọ kan lọ́pọ̀lọpọ̀ ìgbà, yóò ti fẹ́ tó mẹ́rin tí mo kọ lórí àwọn nǹkan yẹn. Mo pè ní the infiltration of Afro practices into Islam and Christianity. Èyí ni àwọn àsáwọ̀ àwọn ẹ̀sìn ìbílẹ̀ sínú ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Èyí tí mo fẹ́ sọ nípa rẹ̀ nísìnyí ni ìjúbà, which is veneration. Nínú ẹ̀sìn ìgbàgbọ́ nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di nǹkan tí mo lè pè ní bí nǹkan bí 19th century, kò sí ọ̀rọ̀ nípa ìjúbà olùdásílẹ̀ tàbí ìjúbà àgbàlagbà kan nínú ẹ̀sìn ìgbàgbọ́. Ṣùgbọ́n láti 20th century ó ní àwọn oríṣiríṣi ìjúbà tí ó wà fáwọn tó dá ẹ̀sìn sílẹ̀. Nínú ẹ̀sìn àdáyébá ó làwọn ìjúbà wà. Fún bí àpẹẹrẹ tó bá wò àwọn tó ń bọ omi, pàápàá jùlọ àwọn tó ń jẹ tí ń sin olókun, wá ní olókun làgbà omi, olókun làgbà omi, gbogbo ni ẹ fi bá olókun làgbà omi. Bẹ́ẹ̀ ni wọ́n wà júbà one thing or the other. Bọ̀ tó ti wọnú ẹ̀sìn Kìrìsìtẹ́nì ní ìsìn, mo lè rántí ní pàtàkì jùlọ nínú àwọn ìjọ wa kọ̀ọ̀kan. Fún bí àpẹẹrẹ ìjọ Kérúbù àti Séráfù. Nínú ìsìn wọ́n máa ń ṣe ìjúbà olùdásílẹ̀. Ọ̀kan náà àwọn ìjúbà tí a máa ń ṣe fún pọ̀pọ̀ kan náà tí mo lè rántí bùsùlásì ni wọ́n ní orí mọ́ládé mojúbà rẹ̀ pé kò lójúbà ilẹ̀ alánú, orí mọ́ládé mojúbà rẹ̀ pé kò lójúbà ilẹ̀. Wọ́n á wá fi oríṣiríṣi ìlù àti ijó sí láti máa júbà olùdásílẹ̀ ìjọ yẹn tí í ṣe Orímọládé. Bákan náà níjọ CAC, nínú àwọn olùdásílẹ̀ ìjọ CAC Christ Apostolic Church, torí kìí ṣe olùdásílẹ̀ kan péré ní Christ Apostolic ní. Ọ̀kan nínú àwọn olùdásílẹ̀ tí wọ́n máa ń júbà jù òun ni Babalọ́lá. Ìgbà yóò máa ń júbà rẹ̀ pẹ̀lú àwọn àgbékalẹ̀ tó ṣe nígbà ayé rẹ̀, àwọn kan tó gbé kalẹ̀ pé kí wọ́n máa lò fún ìsìn. Wọ́n lè ní Babalọ́lá olómi ìyèrè o, omi ìyè, omi Babalọ́lá olómi ìyèrè o, omi ìyè. Then nígbà wọn ni ó ń kórè bọ̀ wá ẹ̀ fara yín balẹ̀ o, ó ń kórè bọ̀ wá ẹ̀ fara yín balẹ̀. Babalọ́lá ń kórè bọ̀ wá ẹ̀ fara yín balẹ̀, ó ń kórè bọ̀ wá ẹ̀ fara yín balẹ̀. Ta ló ní bàbá lórí ìtẹ́? Àwa ní bàbá lórí ìtẹ́. Babalọ́lá ń bẹ lórí ìtẹ́ o, àwa ní bàbá lórí ìtẹ́. Ìjúbà yẹn kò pín sírú bẹ̀ nìkan. Ọ̀kan nínú àwọn ìjọ tó ń ṣerú rẹ̀ ó ní the Church of the Lord, aládùúrà. Táwọn bá tiẹ̀ ń kọrin ìjúbà Ọlọ́run tàbí tí wọ́n fẹ́ ẹ̀kọ́ pàtàkì orin láti pé kí Ọlọ́run kọjú sí wọn ṣe lóore, wọ́n lè ní ṣe mí lógo Ọlọ́run ògo, ṣe mí lógo Ọlọ́run ògo. Ìwọ ló ṣe Séra lógo, ṣe mí lógo. Ìwọ ló ṣe Hánà lógo, ṣe mí lógo Ọlọ́run òsì tẹ̀lú. Ṣe mí lógo Ọlọ́run Adéjọbí, ṣe mí lógo, ṣe mí lógo Ọlọ́run ògo. Irú àwọn nǹkan là ń pè ní penetration of
the ancestors or leaders or elders. Àwọn venerate àwọn olùdásílẹ̀ ìjọ wọn ni. A rí rẹ̀ nínú Pentecostal churches náà tó rí àwọn míì láìpẹ́ yìí mo gbọ́ orin kan tí èèyàn kan ń kọrin ó sì ń júbà Ọlọ́run ó ní Báńgbọ́là kí Ọlọ́run Báńgbọ́là tó ṣe ti Báńgbọ́là ṣe tèmi náà ó bó ṣe ti Báńgbọ́là tó jáde kúrò nínú ṣe jẹ́ kémi náà fi ẹ̀gàn mi kó o sọ́dọ̀gbó bẹ́ẹ̀yẹn àwọn nǹkan wọ̀nyẹn ò sí nínú ẹ̀sìn kìrìsìtíẹ́nì tẹ́lẹ̀ ó ti inú ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ ló ti wá níbi tí wọ́n ti máa ń júbà àwọn ancestors àwọn àgbààgbà tí wọ́n máa ń ṣèjúbà wọn kí wọ́n tó ṣe nǹkan àti mo wọ inú ẹ̀sìn ìgbàgbọ́ náà. So bó ṣe sọ tí mo fẹ́ kàn sọ̀rọ̀ lérèfé lórí rẹ̀ ni ìjúbà tó ti wọnú ẹ̀sìn kìrìsìtíẹ́nì ìjúbà torí kò sí nínú rẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ pé ká gbàdúrà ká forúkọ Jésù Kristi ké pe Ọlọ́run torí ìlérí méjì tọ́lọ́run ṣe sí pétò orúkọ yẹn tá a bá fi béèrè oko lọ́wọ́ wọn o wọ́n ṣe fún wa káyọ̀ wá lè kó èkejì ká lè yin bàbá lógo nípasẹ̀ ọmọ rẹ̀ tá à ń ṣe tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n nísìnyí a ti ń júbà àwọn olùdásílẹ̀ ìjọ àwọn èèyàn tá a rò kó ṣe pàtàkì nínú ìjọ nígbà tá a bá ń ṣe ìsìn ara àwọn àmúlùmọ́là tó ti inú ìsìn ìbílẹ̀ wa tí mo ní ká tó sọ lónìí nìyẹn ẹ jẹ́ ká dá dúró bá.